Hello guys, welcome to Gist Media TV. If you're watching this channel for the first time, kindly click the subscribe button to subscribe and also click the notification bell to get notified anytime we drop a new video. Yoruba Nation agitator Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, has said he would not greet or sympathize with Redeemed Christian Church of God General Overseer Pastor Adeboye over the demise of his son Dare. It was earlier reported that Adeboye's son, Dare, who is 42, died in his sleep on Tuesday, May 4th in Eket, Akwa Ibom, where he was pastoring a church. He explained that Adeboye is not in support of his Yoruba Nation's cause. Igboho, in the now viral video, did not mince words when he rained curses on any leader or pastor who refuses to support the secession agenda, saying God will kill their children and wives. Igboho's aide, Olayomi Koiki, in the video, had asked Igboho to commiserate with Pastor Enoch Adeboye, General Overseer of the Redeemed Christian Church of God, over the death of his son, Dare Adeboye. But the visibly infuriated Igboho asked if the man of God had declared his support for the Yoruba Nation. He said, as Baba supported the Yoruba Nation, that we will now be greeting him. We don't need to greet Adeboye. What is my own with that? We are not doing church here. This is not religion. What we are doing is not about religion. Even our clerics are blocking our paths. We don't need to commiserate with Adeboye. What's my business with that? Adeboye has never spoken about the Yoruba issue. Look at how huge his congregation is. Why hasn't he spoken for the Yoruba Nation? We don't need to commiserate with him. God himself will judge those who have not supported us. May he continue to kill their wives and children, since they don't want us to reach our promised land. Whoever does not support Yoruba Nation, but have the crowd in their churches, God, I invoke you. You own me, and everything I own belongs to you. And they have seen how Fulanis kidnap us and demand ransom. Continue to kill their wives and children. So be it. Baba ti support Yoruba Nation. Táwọn akíwọn. Wọ́n máa support baba. Rọrọ a ṣe ṣọ́ọ̀ṣì lórí tá ń ṣe. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ là ń ṣe àti pastor ni àti àfà àwọn àlùfáà wa gan jíṣẹ́ fún wa. A ní láti káwọn baba Adeboye kí n tèmi pẹ̀lú àwọn yìí. Baba Adeboye sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá. Ẹ wo iye èrò tí ń bẹ ní ṣọ́ọ̀ṣì baba Adeboye. Ṣé kò lè fọwọ́ sọ̀rọ̀ fún wọn pé kí mo bọ́ lọ́jọ́ Yoruba Nation? A ní láti kí wọn. Ọlọ́run ọba tó bá ṣe tán fúnra rẹ̀ ní ọmọ béèrè lọ́wọ́ gbogbo ọ̀tá Yorùbá. Pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹni tí ń bí ní Yorùbá tó ní Yorùbá ò ní délẹ̀ lérí wọn Ọlọ́run bó ṣe ń pọmọ wọn ní kọ́ ọmọ pàyàwó kọ́ ọmọ pàgbó fámìlì wọn. Gbogbo anybody tó bá ní Yorùbá tí ó bá ti support Yorùbá Nation, gbogbo àwọn tó lágbára lọ́wọ́ gbogbo àti pastor ní gbogbo wọn tó bá ní agbára lọ́wọ́ tó sì lérò source tí wọ́n support Yorùbá Nation. Wọ́n Ọlọ́run ó pè ọ́ wọ́n lọ́ba tó ní mí tó ní gbogbo nǹkan lọ́dọ̀ wọ́n lọ́dẹ̀ dá wa ọ̀dẹ̀ dá fún ìyàjẹ́ gbogbo àwọn àgbàlagbà tí ń bẹ lórí ilẹ̀ tí wọ́n rí tẹ̀rí bí àti jẹ wa tí wọ́n rí pé àwọn Fúlàní jí wa gbé wọ́n gba ransom wọ́n ń dà wá láàmú tí wọ́n support wa bó ṣe ń pọmọ ní kọ́ wọn pàyàwó wọn. Bẹ́ẹ̀ ni ó rí nígbà máa kí bàbá kan. A dúpẹ́ fún gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ jíire àníri jù báyìí lọ ní alẹ́ yìí. Ẹ tún máa darapọ̀ mọ́ wa, ẹ múra o látẹ̀kọ́ láti gbogbo bí next week ọjọ́ Saturday ẹ máa pàdé wa ní Ọ̀ṣun rally, mega rally lọ́sùn peaceful rally. ọ̀gá tí ń parọ́ mọ́ gọ́vnẹ̀ kó ní àmọ́wà gọ́vnẹ̀ sọ bẹ́ẹ̀ gbogbo gọ́vnẹ̀ sọ fún kíkẹ́ mọ́wà gọ́vnẹ̀ sí aṣọ pé ká mọ́wà sórí ilẹ̀. Mo ti wà lọ́sùn láti 1985 ilé bí mẹ́ẹ̀ẹ́dógún mọ́kọ́ lọ́sọ̀gbọ̀ nìkan gọ́vnẹ̀ sí aṣọ pé kí mọ́wà sí rally lórí ilẹ̀ Yorùbá kò sí gọ́vnẹ̀ tó tó bẹ́ẹ̀ tá a bá ti parí tọ́sọ à ń lo Èkìtì lọ́dọ̀ bàbá Fáyẹmí ọmọ Yorùbá tàtà ni à ń lọ Kwara State gbogbo bẹ̀ láde ọmọ Yorùbá tàtà mo fi ń dá ọgbọ ọmọ Yorùbá lójú pé wàláhì Ọlọ́run ọmọ Yorùbá tàtà ní Fáyẹmí aṣíwájú rere ta lè tẹ̀lé ni. Níjọ́ tí wọ́n ti táwọn kan ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìbátan tákù Yorùbá Nation ṣẹgbọ́n kí Fáyẹmí sọ ṣẹgbọ́n kí Fáyẹmí tákù wà ní ẹ̀rẹ̀ mú Fáyẹmí èsẹ̀ntẹ̀ lè tákù gbogbo Yorùbá níbẹ̀lẹ̀ Fáyẹmí gbogbo ẹni mo fi sọ ọ̀nkú mi Fani-Káyọ̀dé mo gbà fún ẹ kárí hàn ó sì jẹ́nu ẹ̀ṣẹ́ mo dúpẹ́ gbogbo Yorùbá pátápátá ẹ̀ṣẹ́ o. Ẹ rí i pé ọba ní kọ̀ǹtró wọn ní Saudi, ọba ní kọ̀ǹtró wọn ní Dubai, àìmọye ìlú bẹ́ẹ̀ lọ́ba ń pàṣẹ. Nílẹ̀ tiwa ń bí náà tẹ́lẹ̀ ọba ní ń pàṣẹ. Àwọn olóṣèlú wa yìí ni wọ́n yí gbogbo nǹkan pọ̀ mọ́ àwọn bàbá wa lọ́wọ́ ṣẹ́dẹ̀ mọ̀ àwọn bàbá wa yẹn wọ́n ní fẹ́ kí wọ́n yẹ̀yẹ́ àwọn
wọ́n á gbọ́ pé wọ́n lé ọba kan láàfin tí wọ́n dẹ̀ nígbà tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ yẹn arúgbó yóò tí ìgbọ́n pa lè gbèjà wọn kì í ṣe irú àsìkò yìí lolóṣèlú kan pé òun lé ọba kan láàfin níjọ́ náà ni ó kù tí gọ́vnà kan bá dábàá ilẹ̀ Yorùbá ń bí pé òun yọ ọba kan wọ́n fọlọ́n tó ní ẹ̀mí mi búra gọ́vnà ò ní dẹ́rọ̀ ẹ̀ wọ̀n ẹ̀yin bàbá yẹn fọkàn balẹ̀ ẹ láwọn ọmọ tó kojú ẹ̀ wọ́n fọlọ́n búra ẹ̀yin bàbá mi tẹ jẹ gbogbo ẹ̀yin ọba wa ẹ fọkàn yín balẹ̀ ẹ mọ́ bẹ̀rẹ̀ àwọn olóṣèlú yẹn lásìkò lọ́wọ́ tá a jọ wà yìí kò sí bá olóṣèlú kan tó lè yọ ọba kan lọ́dọ̀ ẹ̀tọ́ lórí pọ́ support Yorùbá nation olóṣèlú wọn kan babalábá bá àbùkù níbo kò ní dẹ́rọ̀ wò mọ́ ohun tá a jọ ń fà yìí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gbélé gbà ni brother mi wọ́n fi gbogbo family rẹ̀ lẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá ó wá wá sí Nàìjíríà ọmọ ọkọ ni wọ́n ohun tí ń kálukú bọ́ wá fẹ́rí kan mọ sọ́ńpà rẹ̀ wá dá sẹ́yìn etí ni kí lọ́kàn wọ́n làwọn yẹn ibi táwọn ń lọ yẹn làwọn ń lọ gbogbo tẹ́ bá dé sọ́ńpà gbó ọ̀rọ̀ ẹ̀yìn ni kò sí tọ́kàn mi ibi táwa jọ ń lọ yẹn táwa dẹ̀ mọ̀. àwọn tó ń sọ pé bí illiterate ni bàbá. kí ni wọ́n fọ ìbò ṣe kí lọ́kàn mi kàn ìbò àbórí bàbá ìbò ṣe rẹ̀ ìbò òun náà ta sọ́sọ́sọ́ ni British fi sọ wá. ìyẹn Adéyínká grandson. tèwo ní jẹ́ mi wò rírí gbèrè kan tó lóun Yínká àbí grandson tó bá bí ire kọ́ bá sọ lójú mi. ó ní wọ́n sponsor yín ni. nítorí ẹ̀ ti burú ṣé bàbá rẹ̀ ní sponsor mi òun náà sponsor àbẹ́ mi so òun náà sponsor ní àbẹ́ mi ẹ mọ́ ń parọ́ ni ẹ mọ́jọ kó bá bàbá Tinubu ẹ mọ́jọ kó bá bàbá Tinubu mi ò fẹ́ ká fẹ́ nù kan bàbá yẹn bàbá Tinubu ó sọ̀rọ̀ sókè láìpẹ́ ìpè tiwa lòun ń ṣe torí bàbá gẹ́mọ̀ pa àwọn Fúlàní ò ní fún tíkẹ́ẹ̀tì wọn ń tàn wọn ni tíkẹ́ẹ̀tì Yorùbá nation bàbá padà gbà yọ padà wá sí president Yorùbá nation ni Tinubu ń bọ̀ bàbá wa ní ẹmọ́jà sọ ń pa ẹ̀mí òfin ìyẹn tó pẹ̀rẹ̀ ní grandson tó ló ń gbìjà Tinubu yẹn ṣe bàbá ọ̀rẹ́ ń sẹ́ nígbà tí kan pẹ̀rẹ̀ lójú dùn tí ló ń gbìjà Tinubu nígbà mo gba ti fún ẹni tó ọpọlọ ti dorí kodò tọpọlọ ń dùn ọkọ mi àbí ẹ mọ̀ pé Yínká sọ yẹn ọpọlọ ń dùn ni ẹni tó ti tẹ irin mọ́lẹ́sẹ̀ ìlú èbó tí ó lè jáde yẹn lẹ́ máa sọ ń parẹ́ ẹni tó de sẹ́kẹsẹ̀kẹ̀ mọ́lẹ́sẹ̀ ìlú èbó tó fi ń sọ tí òun ti ṣe mọ́ ọpọlọ rẹ ti dàrú yẹn ọmọ gangan. ká tó máa mú wálẹ̀ bàbá mi ẹ bá mi kí gbogbo àwọn diaspora. mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń bẹ lu ìbò pátápátá ẹ kéré òkú délé ẹ ní kwájò láíláí ẹ mọ lọrí ẹ mọ bọrí okòlẹ wà yẹn ìlérè láìpẹ́ láì jìnnà ẹ ń bọ̀ lé orílẹ̀-èdè yín láṣẹ Ọlọ́run àlùbáríkà yìí pé inú òtútù bẹ́ẹ̀ ṣẹṣẹ wàhálà tó nílẹ̀ tó ń dá tọrọkọ bọ̀ gbogbo àwọn èèyàn wa àtàwọn ìlọtù ló sì pé kọmọ jẹun kọmọ wà ókè Ọlọ́run bá tó láyé tó lọ́run wọlá wàhálà tí gbogbo àwọn aráàlú èbó tó wà káàkiri ń ṣe láyé dákun tètè gbòmìnira Yorùbá fún wa o tètè gbòmìnira Yorùbá fún wa o torí pé láìpẹ́ láì jìnnà gbogbo ẹ̀ tẹ́ wàhálà èbó tẹ́ ń ṣe wàhálà yẹn ẹ̀ ń bọ̀ lórílẹ̀‐èdè bàbá yín láìpẹ́ yìí ẹ gbà bẹ́ẹ̀ 100% ni àwọn òṣèlú kankan tó rẹ́ mi iṣẹ́ kankan tó bá dẹ̀ jẹ́ pé olóṣèlú ló rán mi èmi nu Ọlọ́run tó yẹ pé olóṣèlú ló rán mi èmi nu Ọlọ́run èmi ọ̀dẹ̀ jà fún olóṣèlú kankan mọ̀ ń jà fún àwọn ọmọ àwọn ẹ̀tọ́ àwọn bàbá wa ni ẹ̀tọ́ àwọn brọ́dà mi àtàwọn àǹtí mi lórí ọ̀rọ̀ Yorùbá ni so ohun tá à ń fẹ́ǹsì ni pé kí gbogbo aṣèrà lọ́kàn Yorùbá nation ló gbé bá bàbá wa Tinubu máa sọ̀rọ̀ sókè láìpẹ́ báwọn tiwa làwọn ṣe ẹ mọ̀ bú wọn èmi ò fẹ́ kẹ́nìkan gbogbo ẹni tẹ́ ń ṣe fídíò tẹ́ ń bú bàbá Tinubu mo bẹ̀ yín ẹ mọ̀ sí bẹ́ẹ̀ mọ̀ ẹ stop ẹ nídìí ẹ gbogbo àwọn tí ò tí support wa máa support wa láìpẹ́ yìí torí Yorùbá nation la fẹ́ bàbá náà máa padà wá sí president wa nílé Yorùbá nation ńbẹ̀ ni wọ́n ti gba tíkẹ́ẹ̀tì kì í sọ̀dọ̀ àwọn Fúlàní tíkẹ́ẹ̀tì Fúlàní wọn tẹ́ra wọn àwọn èrè fún tíkẹ́ẹ̀tì mo rọ̀ yín bàbá Tinubu ẹ má lọ gba tíkẹ́ẹ̀tì Fúlàní wọn má dá yín láàmú ẹ wá gba ti Yorùbá ẹ náà fúnra yín mọ̀ pé Yorùbá ó lọ inú ọkàn yìí gẹ́gẹ́ ọmọ sọ fún yín náà pé Yorùbá ó lọ so Buhari mo tún pè ọ lẹ́ẹ̀kan sí mo ń fi àsìkò yìí rọ ìjọba Buhari kọ́sọ́ gbogbo àwọn Fúlàní tí ń bẹ lórí ilẹ̀ Yorùbá láti sísìn lọ kọ́palẹ̀ ru wọn o láti sísìn lọ ẹ tún wọlé ẹjọ́ mẹ́ta tún lọ pa bọ́dà wà kan mọ́nu mọ́tò lọ́nà Èkó ń bí báyìí so àrífín yẹn ti wá pọ̀ gan láti Monday lọ afẹ́wọnú gbó ti Fúlàní face to face láfẹ́jọ gbà face to face no going back gbogbo bitílẹ̀ Yorùbá gbogbo bádìrìlẹ̀ Yorùbá afẹ́wọ gbó tira wa bí Fúlàní lọ́wọ́ alágbára lórí ilẹ̀ Yorùbá ni o tí ń jí wa brọ́dà mi gbé tí ń kidnap tó ń gba ransom lórí wa ẹ̀ẹ́dẹ̀ níbẹ̀rù Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ lẹ́sẹ̀jọba alẹ́ wa lórí ẹ̀yin bàbá wa ẹ̀yọ́ bàbá wa bá ẹni láti sọ̀rọ̀ kẹ́ dìde báyìí o because àwa tẹ́ ń sọba lé lórí náà ń jí gbé yìí àwa tẹ́ ń sọba lé lórí ni wọ́n ń rape àwa tẹ́ ń sọba lé lórí ni wọ́n kidnap náà ń gbowó náà ń padànù ẹ bọ́ sí pàdébọ́dé dànù jọjúmọ́ wọ́n tún jọba gan gbé ẹ̀wá ẹ̀ṣẹ̀ ti pé mọ̀kànmọ̀kàn lóye kan oyè tó kan ara.